ẹ̀yin t'Alájìkẹ́, kí mo rí tí ń sọ fún yín? Kí mo rí tí ń sọ fún yín? Ẹ rí arábìnrin tó wà lókè mi, òun àtọmọ tán mú dání, single mother ni. Ọ̀rẹ́kùnrin wọn ló wá pè yàn wípé wá o, jẹ́ àjọ débì kan o. Ẹ sáà mọ̀ kéèyàn tó lè invite èèyàn, yóò ti jẹ́ pé wọ́n ti jọ lájọsọ̀rọ̀ dáadáa, wọ́n ti jọ ní relationship tó dáa. Lẹ́ni náà bá múra, ló bá lọ ń lọ, ó tún mọmọ dání. Nígbà tí wọ́n mọ̀ ọ́ lọ, nígbà débi tán lọ ló dìtẹ̀sí pé ilé babaláwo ni wọ́n mú un lọ. Nígbà yóò sì mú délé babaláwo nù. Wọ́n ní kí ọmọ lọ mọ́ ṣeré níta pẹ̀lú àwọn ọmọ kéékèèké tán ṣeré níta. Ọmọ bọ́ta ọ̀nà ń ṣeré. Wọ́n bá kó sẹ́bu arábìnrin la. Lémi kẹ́yìn kan sà pa á. Ọ̀nà gé wẹ́lẹ́wẹ́lẹ́, wọ́n yọ ògùn tán nílò lára rẹ̀. Wọ́n nígbà tó dọwọ́ ìrọ̀lẹ́, lọmọ wá bá wọn pé where is my mommy? Where is my mommy? Wọ́n sàrí pé ọmọ ń béèrè where is my mommy? Where is my mommy? Wọ́n wá ti rí wípé ọmọ yìí tí ń béèrè where is my mommy yìí, ó lè tú àṣírí àwọn o, toró ti gbọ́n o. Ó sì mọ ọmọ náà wọlé nù. Wọ́n ṣàkóso bu ọmọ náà. Wọ́n ṣàpá òun náà. Wọ́n pa á kọ́lọ́hun kó ṣàánú ni. Táwọn ti atiláwí òun là ń pariwo láwọn báńdíìtì. Wọ́n ń pààyàn. Èyí táwa gan ṣe láàrin ara wa só kéré ni. Kò kéré. Ipò dídí èèyàn kan tó mú ìyá àtọmọ lọ́jọ́ kan tó sì pọ́n wẹ́lẹ́wẹ́lẹ́. Tó sì pọ́n wẹ́lẹ́wẹ́lẹ́ nítorí wípé kí ni òun fẹ́ dolówó, ó fẹ́ fowó ló gbà nínú ayé, owó tipátipá. Ṣé àṣírí tí wọn ò fẹ́ kó tú tó fi dẹ́mi ọmọ ọlọ́mọ légbodò náà sì ò wá padà wá tú báyìí. Ẹ dákun ẹ ṣàánú. Ẹ mọ ọmọ bí ẹni tẹ́ mọ tẹ̀lé lọ. Ẹ mọ ẹni tẹ́ mọ tẹ̀lé lọ. Béèyàn bá wojú máa yẹn gan, yóò rí dájú wípé máa yẹn náà ní ìyàwó nílé. Máa yẹn ní ìyàwó nílé. Sẹ́rí ẹ má jẹ́ kí n tàn yín. Kéèyàn ó ṣọ́ra ní o. Kéèyàn ó ṣọ́ra ní kó má bàa ti ọrùn ara rẹ̀ bọ wàhálà o. Torí irú woman tó kú ní ìsìn. Àkọ́kọ́ kì í ṣe dòbòdélẹ̀ jẹ́ ń tábà sọ wípé àìníṣẹ́ rẹ̀ náà lójọ́kùnrin yóò pé gidi lé ti sáré lọ. Kì í ṣe dòbòdélẹ̀ ìṣiṣẹ́ gidi. Ẹ wá wo ọ̀nà tó gbà lọ. Làá fi mọ́ sọ fẹ́yìn obìnrin tí ìrírí tán rí ní ọkọ, tí ìbá ti di wípé bóyá òun àfẹ́tì kankan nù ọjọ́ mọ́ mánéèjì ẹ̀ ìta ọ̀rẹ́ rìn. Òun lórí burúkú ló pọ̀ ń gbòòrò. Ọjọ́ mọ́ mánéèjì ilé ọkọ tiẹ̀. Ọjọ́ mọ́ mánéèjì ẹ̀ bó bá gba owó ẹjọ́ pa, tó bá gba pé kẹjọ sọ̀rọ̀ tútù ẹjọ́ sọ, kọ́ sáfi kíìpù ẹ̀ torí gbòòrò rẹ̀ rìn. Ní ìsìn báyìí tó bá jẹ́ wípé woman yìí ní ìsìn ọ̀dọ̀ ọkọ rẹ̀ ló bá wà ní ó ṣeéṣe kó mọ́ tí ìsalábàápàdé òkú òjijì báyìí. Ṣùgbọ́n látàrí wípé àwọn ọkọ mìíràn báyìí ẹ wo bí tán bá dé, ọmọ rẹ̀ wọ́n tún pa á. Ó kan àwọn èèyàn mọ̀ ní ká. Ọkàn ìwọ̀n èèyàn mọ̀ kún fún ká. Ọlọ́run ṣàánú o. Ànírìn bí ebi ń pọ̀nà o. Ní tí ó wúwa kò ní pa á o. Ní tí ó pa á kò ní wúwa o. Lọ̀rọ̀ tó wà nílẹ̀ kọ́lọ́hun kó ṣàánú ni o. Lájìkẹ́ rí iná. Ẹ bá like, comment, share, ẹ bá mi subscribe o. Ó lágbára.